ohun tá a fẹ́ níjókòó yìí méjì náà ni ẹyọ kan ti ṣẹlẹ̀ ṣe pé gbogbo ilé ayé yìí náà kọ́ọ̀mù méjì ló wà kọ́ọ̀mù COME kọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ní CUM com dámi lóhùn tiẹ̀. jẹ́lílù kàmílù fíkùlì wàsífẹ́. dára o Imam Adéṣekọ́lá yóò dà fún ọ bàbá ló sọ bẹ́ẹ̀ ní òní. jẹ́mílù. ṣe pé kọ́ọ̀mù méjì tó wà náà nìyẹn kọ́ọ̀mù ẹ ti dé jáà ẹ ti dé kọ́ọ̀mù kejì ńkọ́. wàsọ́lá. jẹ́mílù. bẹ́ẹ̀ni. nù fíkùlì wàdí. mo wá bí léèrè béèrè kan jò ní ẹ̀rí mi dáhùn bàbá torí kò sí dáhùn lọ́dọ̀ yín ó náà ní pé gbèsè wo ni bàbá wa Buhari jẹ gbogbo lẹ́kọ̀ọ̀kan tẹ wá náwó tí wọ́n jẹ síbẹ̀ fún wọn bàbá tó bí yóò jẹ nìkan kan gbèsè àfi àwọn tó ti jẹun gbèsè tí wọ́n rí san nígbà tí bàbá yín ń bẹ láyé gbogbo àfa mọ́ wọn díẹ̀ nínú wọn ló polówó bàbá yín fáyé pé àfa nù ilé tó tún mọ kí ó ní Buhari díẹ̀ nínú wọn ló polówó wọn fáyé èyí ṣe tọ́lọ́run wá gbé ìdìde tó fún ànábì polówó yín lẹ́yìn tí wọ́n á náwó sílé kọ̀ọ̀kan Ọlọ́run fi yín sanwó ọ̀yà ìjà àfa ni ẹ ti kọ́m bàbá mo fẹ́ kẹ́ ẹ tún kọ́m. Sherifu. Aba kaligezi zikiru kan yan nabi dare. Kaligezi zikiru kan. Ẹgbẹ́lu jáde kí n gbé àbádé bẹ́ẹ̀. Habibi lam yazal. Ọgbẹ́ àfa faraba ọgbẹ́ àfa àti gbogbo ọ̀rọ̀ òye àfa àti gbogbo ọ̀rọ̀ òye ó dẹ̀ mọ́ parọ́ àfa wa alibalik balik kọ́ la àfa àti yín. Bàbá ti kọ́m okù kẹ́ẹ̀kan. Torí pé bí yìí iyẹ̀pẹ̀ sámú ló ń bẹ́ ń bí kẹ́ẹ̀ tó dé. Anabi èsì ṣe oòrùn nìkan òjò la nabi mo fẹ́ kẹ́ ẹ rọ̀jò bàbá òjò èpè kọ́ o ẹ ti lé pé ó ti yé ẹ ti kọ́ àwọn èèyàn rò pé sọ fún sọ ni wèrè kan bẹ́ẹ̀ bí kò wẹ́jà náà bà wá bí ó ò ní délé. wọ́n dá sọ́ọ̀lù alẹ́. Kó máa lọ bẹ́ẹ̀ ẹdúró ẹlòmíì wò pé ó parí bàbá àlùdá ó yẹ kí díẹ̀ ẹlòmíì wò pé mo pàdé lónìí pé ó yẹ kí n sọ̀rọ̀ mọ́tò mi ní mo fẹ́ sọ mbẹ̀ èmi ti bá ànábì sọ̀rọ̀ ànábì ni ó yanjú ẹ̀ ní a máa sọ fún yín ṣe bá ànábì ni èmi ti sọ fún jò ní yóò mọ bí ó ṣe ṣe àtúwọ̀n àbọ̀ wà búrídà aláwọ̀ yẹn ti kú wọ́n ti ẹ̀ dàrí sálọ alẹ́.